tẹ́ bá pè wá wọ́n torí ẹ̀ blackmail ẹ tó jẹ́ pé kò lè tó bó ṣe gbé yìí ó ṣe jẹ́ ká jọ gbé yẹn wò lálẹ́ yìí náà jẹ́ ń fi ojú òpó tí wàá pèsè síta ẹ̀yin tẹ́ fẹ́ pè tẹ́ fẹ́ bá a dá sí ẹ má ti pè àfẹni tó bá ní àṣírí tó fẹ́ sọ òun ló lè pè àǹfààní tó wà lórí ètò yìí ni pé bóun yẹn lè dákọ yín bóun yẹn lè má dárúkọ yín abala kejì ó ní ìṣòro eléyìí èsè ìṣòro àṣírí la kọ́kọ́ pè ó máa wá fi nọ́mbà ta ẹ jẹ́ kí n kọ́ ọ̀tẹ̀ kí n nígbàgbọ́ pé ẹni tó pè mí yóò tí ì gbọ́n tí mo sọ ni ẹni tí pè mí yóò tí ì gbọ́n tí mo sọ mo fẹ́ òun ni pé ká kọ́ọ̀tì irú ẹ̀ ní 01887 07041001887 plus 2349062010887 plus 2349062010887 kò pọn dandan tẹ́ ẹ bá feel like ẹ má dàkọ yín káwọn tẹ́ ẹ fẹ́ wọn mọ̀ kí wọ́n mọ̀ bá a mọ̀ ìmí ìwà lè ní ẹ tọ́jú ẹ̀ ìmí ìwà lè ní bẹ́ẹ̀ ṣe sọ́ọ̀rì bẹ́ẹ̀ ni kó wọ́n bá hàn yín lé mọ̀. Hello. Yes, ma. Yes. Àmín. Àmín. Mi ní fẹ́ dárúkọ mi ṣùgbọ́n mo fẹ́ kí lẹ́tọ̀ sílẹ̀. Ẹ má dárúkọ yín. Kí ló ṣe fún. Ẹgbẹ́ tí mo sọ pé mo ní ìlọ́tọ̀ sílẹ̀. Owó tó wà lórí fóònù ètò nǹkan. Ọ̀tún bá ní nọ́mbà tí mo lè pè é lábí aṣọ ìpínlẹ̀ ìparí sọ̀rọ̀. Ṣé kí n má gbọ́ program yìí? Ṣé rí ní 2008 mo ṣe tán ní college. Ìgbà tí mo ṣe tán mo wá lọ́kọ. Gbogbo mo wá ń gbé lẹ́kọ̀ọ́. Gbogbo ìgbà yẹn mi rí ọmọ bí. Ọkọ mi yẹn dẹ̀ ní owó tọ́jú mi bẹ́ẹ̀. Màmí ò long story ṣá nígbà yẹn. So mo wá move down wá sí Ìbàdàn ní 2010. Ṣùgbọ́n gbogbo ìgbà tí mo wà pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ ìgbìyànjú pé àwa ọmọ gbogbo ẹ̀ náà máa ń ṣe fún mi bí àgbo kí n jẹ nǹkan kí n ṣe nǹkan ṣá. Mi ṣáà rí bí later on ta lọ sí hospital ta ṣe test wọ́n jẹ́ ká mọ̀ pé ó kò lè perform mi bẹ̀kíyàn ò lè di ọmọ. Ètò máa ń sọ fún mi nígbà yẹn pé kí n ṣáà láti pé mo máa lóyún láti ta. Bẹ́ẹ̀ ni ọkọ mi ò gbé ṣá. Gbọ́ yín dáadáa. Ọkọ mi ò gbé. So ìgbà tó wá di 2010 àjọjà mo wá sí Ìbàdàn. Ìgbà tí mo wá sí Ìbàdàn àwọn ìyá mi gbé ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọmọ Ọ̀ṣun ni mí ṣùgbọ́n èmi decide láti gbé ní Ìbàdàn. Mo wá pàdé ọmọkùnrin kan mo ń taṣọ àti bàtà ń gba ẹ ní UI mo máa ń gbé kiri. Ẹni yẹn jẹ́ kí n mọ irúṣẹ́ tó ń ṣe. Èèyàn kò pé ó ń ṣe program kan ní UI nígbà yẹn tó mi mọ deep nípa wọn ṣá. So ìgbà tó wá tó time kan èmi àti wọn wá jà. Ẹni tí mo dẹ̀ tún fẹ́ tó ń gbé l'Àbújá màmí máa ń complain pé ó ti ga jù ó ti gùn jù kìíní kan okay mo wá pàdé ọmọkùnrin kan ìyẹn ń gbé ní abroad bẹ́ẹ̀ ó wà Nàìjíríà ń gbà yẹn. Ìgbà tó wá di April 14 àwa jọ lọ sí Ìlọrin fún Valentine. So màmí tẹ̀ pé ẹ̀gbọ́n mi wọ́n ṣàlàyé fẹ́gbọ́n mi ẹ̀wọ̀n kí n máa sọ̀rọ̀ yẹn lọ jù. So mo ṣàlóyún mo lóyún. So ìgbà tí mo wá lóyún ẹ̀ ló sà. Mo wà pẹ̀lú yín. Ok ìgbà tí mo wá lóyún ẹni tí mo fẹ́ tí mo ní ó ń ṣe program ní UI yẹn àwọn náà wá jẹ́ kí n mọ̀ pé mo ti ní oyún. Wọ́n á ní pé nǹkan tí mo wá náà ni wọ́n á ní rárá pé kí n lọ ṣe pé àwọn fẹ́ kí n ní pé ká má ṣe dìbòyún. Ẹni tó wà lábroad yẹn ti padà sí abroad kò sí bí mo ṣe máa pè tí mo máa sọ fún pé mo lóyún wá ní ọ̀rẹ́ ẹ̀kọ́ mo wá lọ bá ọ̀rẹ́ yẹn.
wọ́n wá bá mi sọ fún wọn, wọ́n ṣàpè mí, wọ́n fún mi lówó wípé kí n lọ sí hospital. So láti ìgbà yẹn mo wá lọ sọ́dọ̀ màmí, èmi àtẹni ò ríra wa mọ́. Ìgbà tí ọmọ yẹn wá pé 2 years, àwa pàdé nínú ọjà Gbági, àwa lọ́mọ wọn lélẹ̀ mú náà ọmọ wọn kọ́ pé báwo ṣe máa bèrè ọmọ lọ́wọ́ mi látọjọ́ pé èmi nìkan mò ń dá tó wọn. So later aṣá change nọ́mbà, wọ́n wá mi wá wọ́n bẹ́ mi pé kẹjọ pé kí n change orúkọ ọmọ yẹn, nípa àwọn làwọn lọmọ yìí. Mo ní rárá, wípé ìyá tí mo jẹ lórí ẹ̀ ti pọ̀ ju pé ẹni tó rẹ̀ fún mi wípé kíní kan. Ìgbà tó wá di iye yìí, ọmọ yẹn wá fẹ́ parí premises, agbára mi wá gbé mọ́ èmi nìkan ló ń dátọ́ ọmọ yẹn bákọ̀bákọ̀ kìíní kan. So mo wá pe àbúrò wọn tó wà Nàìjíríà pé kọjọ kó bá mi sọ fún wọn, wọ́n wá ṣàlàyé fún wọn, wọ́n wá sanwó, wọ́n wá ní àwọn fẹ́ kó ọmọ yẹn lọ sí boarding school. Wọ́n ti gbà fọ́ọ̀mù, wọ́n ti ṣe kan, ṣùgbọ́n boarding school tó wá fẹ́ kó ọmọ yẹn lọ sà. Nǹkan tí mo ṣe ẹmọ mi ìréyàn ti máa kò ṣe sọ síta fún mi, ó jẹ́ nǹkan tí mò ń bò mọ́ra gan. Wọ́n wá ní pé tọmọ yẹn bá ti ń lọ, èmi ò ní tẹ̀lé ọmọ yẹn lọ sí school yẹn, ẹgbẹ́ ló máa mú lọ kíní kan. Mo ṣàfẹ́ ìgbà bí pé wọ́n fẹ́ gba ọmọ yẹn lọ́wọ́ mi pé kíní kan. Nítorí ní tí mo sọ pé àjọ fẹ́ra tó wá sí UI yẹn, mi ì mọ̀ láti sọ fún ẹni yẹn pé ẹni yẹn padà kíní kan. Mo ṣàwá àwọn ọjà mi jẹ́ kó mú ọmọ yẹn lọ sí bọ̀dá ọ̀sùn. Kò dé yé mi nǹkan tí mo lè ṣe, àzìn kò yé mi. Ọ̀rọ̀ yẹn kò gbọ́ mo kàn ṣọ̀tẹ̀yìn. Ó tún kù jù bá ẹ ṣe sọ yìí lọ. 03 gan. Ibi tó mọ́ mi gan kó tó sùn ṣe, ó sọ fún mi pé mọ́ mi ṣé òun kọ alábàárò ni. Mo ní I don't need it, you know. I don't want her to know about it, that I have something that I want to tell you. Ìdẹ̀ mọ́ nọ́mbà yín ti bá láwọn mọ́tò yín ní ìgboro. A bá ń ṣà láti dá wọn dúró pé bóyá ó connect àmọ́ yín ta ṣe lè sọ alábàárò wọn kí n dúró. Okay. Èmi nìkan mò ń gbé pẹ̀lú ọmọ yẹn báyìí. Èmi nìkan mi ìréyàn kankan, mi ìdẹ̀ mọ̀ bí mo ṣe máa sọ fún tiwájú, òun ti máa sọ fún tẹ̀yìn pé báyìí ni. This is serious. Ẹ máa gbọ́ wa, ẹ jẹ́ ká ẹ máa gbọ́ wa o, ẹ máa gbọ́ wa, ẹ jẹ́ ká gbọ́ ohun tí àwọn èèyàn kọ́kọ́ bá yín sí, kí wọ́n kọ́kọ́ ṣalábàárò yín ká tó wá wo ohun tí àwa náà lè ṣe lórí ẹ̀. ẹ jẹ́ ṣalábàárò yín lórí. wọ́n ní nǹkan láti sọ, àwọn tí wọ́n kàn fẹ́ kí wa, tí wọ́n kàn ń dá nọ́mbà, wọn ń jẹ́ káwọn láǹfààní àti pè wọlé. ṣé nínú àwọn èèyàn bẹ́ẹ̀ ó máa ń ká wọn lára púpọ̀. Ẹ jọ̀ọ́ tí n bá gbé kọ́ yìí kí n gbà pé ẹni tó ní nǹkan láti sọ ni. Number 1 nìyẹn o. Hello. Yes ma. Ẹ káalẹ́ ma. Yes ma. Ẹ jọ̀ọ́ alájí Oríyọmí ni fẹ́ bá sọ̀rọ̀. Ẹ ti wà lórí òpó pẹ̀lú mi àti gbogbo ọmọ Nàìjíríà tí wọ́n fẹ́ ṣalábàárò yín lálẹ́. Ẹ káalẹ́ sà. Ẹ jọ̀ọ́ mi ìfẹ́ dárúkọ mi. Kò sí ọpọn dandan. Nǹkan tó ní ìfẹ́ kan pé mo ní ìjàdúrà ọmọ mi kò sí dàgbà. Ṣé gbogbo àwọn ọkùnrin wọn kàn ń gbé mi jù sílẹ̀ mi. Gbogbo ibi tí mo lọ tí mo ti lọ ní gbàdúrà, mo sọ wípé àwọn alágbára bí òkùnkùn ló ń jọ nílẹ̀ lọ́mọdé sí náwó kò sí ọ̀nà àbáyọ fún mi. Torí ẹ̀ mo fi gbọ́ lálẹ́ pé kí n fi ẹjọ́ ràn mí lọ́wọ́ aláàjì. Mọ́kàdí sẹ́yìn lóòótẹ́ ẹ tẹ́ni ọdún mélòó mà? Mo ti wà ní 47 years. Báyìí ní ìsìn ẹ̀ka mi máa pín 48 years nínú oṣù kẹrin. Ǹjẹ́ máa wọ 47? 48 years. 48 ẹ ti súnmọ́ 48 ní April. Ilẹ̀ àánú Ọlọ́run kì í sú mò ń bọ̀. Ẹ máa gbọ́ wa, ẹ mọ̀ kú ń bọ̀. Hello Alhaji. Ẹ káalẹ́ sà. Nǹkan yóò ní bàjẹ́, ọ̀rọ̀ yóò ní dojúrò. Àmín. Agbára Ọlọ́run gbogbo ẹni tí ń bomi rẹ ọgbà ọlọ́gbà ọba tó ní wá náà máa bomi rẹ ọgbà yín ṣan lára. Àmín. Ẹlẹ́sìn oníjẹni níbẹ̀ni ẹ̀yìn oníjẹni àná. Àmín. Alhaji ìṣẹ́ ọmọbìnrin tí ó sọ̀rọ̀ fẹ́rẹ̀ lè fẹ́ sọ ń parẹ́.
tí ó sọ̀rọ̀ pa ọmọ rẹ̀. Ìṣẹ́ o. Agbára Ọlọ́run. Mo ti wà nínú ìpèníjà yìí láti 2018 ni. Mo ti kiri tó jẹ́ pé kódà gan gbogbo ibi tí mo lọ pátá àwọn ẹlẹ́mìí aburú wọn tún máa ń jẹ níyà. Èyí pé nǹkan ọmọkùnrin ní gbogbo ẹ̀ gan ti fọwọ́ bà á. Ẹni tí fẹ́ sọ ayé mi fún. Ìwábẹ̀ láì mọ̀ yìí gbọ́n máa ń lé mi ní. Wọ́n máa ń lé mi ní. Ẹ máa ń sunkún. Bẹ́ẹ̀ni aláàjì ó ti sú mi. Gbogbo mọ̀lẹ́bí mi ti sá fún mi. Mọ̀lẹ́bí mi ti sá fún mi ní ilé tí mo gbọ́ tí wọ́n fi mi ṣe yẹ̀yẹ́ ni. Wọ́n ní kí ni oríire tí àgídìgbò fẹ́ ṣe fún mi tí mo máa ń gbà gídìgbò. Aláàjì ẹgbẹ́ mi o. Ẹgbẹ́ mi o gbọ́ mọ̀lẹ́bí mi ti sá fún mi o. Ìdìbò tún lọ́wọ́ mi o. Ẹ jọ kí ló ń ṣe yín gangan? Ta Kí ló mú yín àti gangan? 2018 mo ti kó sí. Ló ṣẹlẹ̀ ìpé ọ̀dà àbúrò ìyá mi ni mo ti ṣe sẹ́tàn tó ti máa dákọ̀ rẹ̀ òun náà máa ń gbọ́ yín. Ẹ má dákọ̀ ẹ lẹ́dàá sí dárúkọ ẹ. Òye mi àti ìbẹ̀rẹ̀ náà mo mọ̀ pé ogun ti wọlé sí mi lára. Àmọ́ ẹni tó jẹ́ bí ìyá tó bí mi àwọn ló bí. Tí bá sọ pé màá sọ nǹkan báyìí wọ́n ní pé kí n náà sọ. Ìgbé tí mo sọ pé sẹ́ńtì ń sọ fún pé kọ́ náà bá pa mí dàrú kọ́ náà ti jẹ́ pé àwọn ọmọ mi ò dẹ́mọ̀ lọ́mọ. Òun ni ó láti 2018 mo ti wọ̀ mo ti kiri mo ti kiri débi wípé ọ̀dọ́ sí òsì mo tún lọ ní 2019 tí mo ti kó omi bẹ̀ ọ̀tún láwọn ó bára wò ní sùúrẹ́ méjì ìpele ojú mi méjì ó fi rí iná láti ẹ̀sìn jẹ́ pé ojú mi kan náà tó fi nǹkan mi ṣe nínú èrè sọ fún ìdá kankan. Ẹ ríran mọ́. Ilé rí o méjì ẹ̀dín báyìí mo mọ́ rí mo ti wá gbígbẹ́ wá gbẹ́ wọ́n máa ń lé mi ní wọ́n máa ń lé mi ní. Number 1 nìyẹn. Ẹ tún lè ṣe mọ́. Kò dàbí kò sẹ́ńtì fẹ́ sọ fún. Kò tí dàbí. Bẹ́ẹ̀ni kò sẹ́ńtì fẹ́ sọ fún o. Kò sẹ́ńtì fẹ́ sọ fún o. Lẹ́yìn Ọlọ́run àti ìyàwó mi àtàwọn ọmọ mi nìkan ló ti kú yàtọ̀ sẹ́ni kankan o. Àbúrò ìyá mi náà tó wá ti gbọ́kọ̀ mi báyìí mọ́ pa fóònù mọ́ mi létí mi. Òun ni kò sẹ́ni kankan o. Ibi tí mo tún gbé gan yẹ̀yẹ́ ni mo fi mi sí o. Ṣé àwọn pé tí ẹ bá wà dẹ́kun ṣe diabetics tẹ́ lọ sí hospital ṣe. Kéde òun ti bá di lọ́dọ̀ níbi kan wọ́n ní kólà kó máa ní láti lọ gbogbo mi àwọn sọ pé wọ́n da nǹkan bó ní ìgbà tí wọ́n yóò ti bí ìgbà tí nǹkan kan mú mi bíbẹ́. Because àwọn nǹkan kan wà tí wọ́n ṣèyàn tó jẹ́ pé ó wà medical tá a máa ń sọ pé spiritual ni àwọn nǹkan kan wà tó ní the medical treatment tá a máa ń sọ pé spiritual ni. mi lè dákọ̀ gbogbo tí mo ti lọ ṣọ́ọ̀ṣì kan lọ́sọ̀dọ̀ kan tó yẹ pé ọ̀sán gangan lọ́wọ́ bá mi nínú ṣọ́ọ̀ṣì tí mo sì rí àwọn tí mo rí ń pa rẹ̀ báyìí wọ́n fi nǹkan ọmọkùnrin mi fà mí sókè bá tán fi jàn mí mọ́lẹ̀. mi parọ́ mo ti wà lẹ́nu rẹ̀ láti jẹ́ ti tí ó tọ̀ sí mi nǹkan tí mo rí ipò kan mú mọ́ra rẹ̀ gbogbo tí mo. Wọ́n fi nǹkan ọmọkùnrin yín fà yín sókè wọ́n jà mí mọ́lẹ̀. wọ́n fi fà mí sókè wọ́n sì fi jàn mí mọ́lẹ̀ ìyá àdúrà ń gan ọ nígbà tí mo ṣàlàyé kò sẹ́ni tí fẹ́ sọ fún mi kọ́ pàmòrà mi mo ti wá bẹ̀rù ìjọ tó ń ṣàdúrà náà ìgájọ sí ni ọmọ fi mi ṣe yẹ̀yẹ́ ni ọmọ fi mi ṣe yẹ̀yẹ́ tí wọ́n bá gidi kó wọ́n yóò rí ewu làgídí kó fẹ́ ṣe fún mi tí mo mọ̀ gbọ́ ìgbà náà sọ fún mi nù. ẹ mọ gbàgídìgbò mọ nígbà tí gbàgídìgbò ni. àwọn àfikún mi ni. fílẹ̀ ẹ máa gbọ́ bòmí tí ó ṣòro fún yín ṣe wá tó tó. àdéhùn olè mímọ́ pé mi lè gbọ́dọ̀. ọ̀rọ̀ gidi lẹ́ ń sọ bọ̀ tẹ́lẹ̀ ìwo ni wọ́n lọ gbàgídìgbò ṣé rédíò ni ẹ ti bọ̀rọ̀ jẹ́ o bàbá yẹn mi fẹ́ gbọ́ o. ṣé ẹnìgbà bá sọ bá nǹkan tó wá nǹkan ṣe sọ̀rọ̀ yín pé àsọdùn àsọjásánnu. ẹ̀jẹ̀ má bínú ẹ̀dá kan ẹ̀jọ̀ torí tọ́lọ́run o ẹnu rẹ mo wà kódà gan inú gbígbóná tó ní báyìí inú mi mọ̀ gbóná kò sẹ́ńtì lọ́sọ̀ fún o ẹ̀dá kan ẹ̀jọ̀ torí tọ́lọ́run o oríire mo ti lálẹ́ yọ ẹ̀dá kan ẹ̀jọ̀ torí tọ́lọ́run kò gbọmọ Nàìjíríà gbà mí kò sẹ́ńtì lọ́sọ̀ fún o ẹ̀jọ̀ torí Ọlọ́run o ẹ̀jọ̀ torí tọ́lọ́run fọlọ́run bá bẹ̀ yín o lè tẹ́ ẹ̀dá kan ò ké sẹ́yìn nípa. Yes sir. Ẹgbẹ́ ẹ̀sà àná ìfẹ́ mo dúpẹ́ mo wọlé lónìí. Aláàjì mẹ́jọ mo fẹ́ dá yín sọ̀rọ̀ tó fẹ́ dé jálàbáwò mi. Mo wà nínú ìpèníjà ojú bí ṣẹ́ń gbọ́ mi ta. À ń gbọ́ yín dáadáa. Mo ti fi wá ó ṣẹlẹ̀ pé
Port Harcourt ni mo wà nígbà náà pẹ̀lú mi àti ìyàwó mi. Ìgbà tí a wà ní Port Harcourt yẹn wọ́n wá di pé ọ̀gá mi ó bá ọ̀rọ̀ kan tàbí sọ̀rọ̀ láàrin èmi àti ẹ̀ ó di fàǹfà. Àwọn ọlọ́wọ́ àmọ́ àfihàn lójú ó gíláàsì mo gbé gíláàsì ìjọ yẹn ó ní pé sọ̀rọ̀ mi mò ń bá sọ̀rọ̀ tí mo ní tí mo de gíláàsì sójú gíláàsì yẹn sá bọ̀ọ̀lẹ̀ níjọ náà mo ní kí ló dé kí ni ó fà tó yẹn bẹ́ẹ̀ fi lè gba gíláàsì ojú mi bọ́ọ̀lẹ̀ tó fọ́. Ó wá pe nọ́mbà mi ó pe nọ́mbà mọ̀ sí mi wípé tí wọ́n bá mọ eré sá tí wọ́n tètè mọ bí wọ́n ṣe sá eré láti wákàtí ọ̀wọ̀lógún tó wọ́n bá mi fà òun lọ ìwé òkà kún wípé bá lẹ́yìn ìwé ọjọ́ kẹta rẹ̀ sá ó ti pé orí ń fọ́ mi òun bí ojú kó máa ronú àṣà ọjà lọ bá ń fún bí ìgbà díẹ̀ kójú ó di pé mo gbìyànjú mo láwọn kankan tó ń ṣe ní lágọ̀ọ́ ara mo gbìyànjú mo lọ bá ẹnìkan ibi tó jẹ́ bíi pásítọ̀ ní Port Harcourt nítorí àti sáré wálé mo sá lọ bá ó ní kí n gbìyànjú àwọn nǹkan kankan wípé tó bá dijọ́ kẹta ní tí n bá rí kí n sọ fún òun ìjọ́ kẹta yẹn àwọn fọ̀rọ̀ gùn òní mi ò rí hàn èmi àti ìyàwó mi aṣáájọ lọ mo sọ fún ìyàwó mi ká lọ sí bá ń lọ sí ìdí èmi ò lè lọ mọ́ lọ bá ń sọ fún un tí mo pè é ó ní pé kí n wá níjọ́ kejì tí ó ní kí n wá mo sọ fún ìyàwó mi wá lọ ó lóun ò lè lọ síbẹ̀ torí pé pásítọ̀ yẹn bí babaláwo lòun ń pè ní bí kan gbé wà rẹ̀ òun lè fi ẹ̀bá ti sọ̀rọ̀ òun pé òun láti ìgbà yẹn dá ni mo ti wà nínú ìpèníjà yìí tí mo fi wá sí Ìbàdàn báyìí Ìbàdàn mú wa mo wá wá kó tó dìgbà náà mo ní ìgbóòrò ní tèmi. Wọ́n wá ní pé wọ́n sọ fún mi ní hospital message wípé kí n ṣe lọ fi ṣe tẹ́sì bó MRI kí n ṣe tẹ́sì yẹn gbà mí. Ó nẹ́ra owó ní agbára owó ìjọ bí mo fẹ́ ń rí chẹ́ńjì díẹ̀díẹ̀ tó bá ti fẹ́ pé àwọn èèyàn tó fún mi ní ìmọ̀ rẹ̀ ti dé nǹkan báyìí ìbílẹ̀ pé nǹkan àtìlẹ̀ ṣe ṣe pé tó máa ń fàdúrà. Hello sir ẹ má jẹ́ ká jọ yẹn pọ̀ jù ẹ ní ògùn òru ẹ tún ní ògùn òru pẹ̀lú tó tún ń ṣe yín. ní kó tó di pé ojú bẹ̀rẹ̀. kójú tó bẹ̀rẹ̀ lẹ ti ní ògùn òru. bẹ́ẹ̀ ni sà. ẹ wá ní ọ̀gá yín sọ ó pè ya yín pé gbogbo eré tó bá mọ̀ ṣá o kọ́ mọ̀ ṣá o. ẹ kò sà nígbà náà. ọmọ ìlú wo lọ̀gá yín yẹn. ọmọ Ìbàdàn ẹ wá jọ ṣiṣẹ́ Port Harcourt. àjọ wọn Port Harcourt bẹ́ẹ̀ ni. ṣé kìí ṣe pé ògùn òru ẹ bóyá gbà tó ṣe yín lẹ forí gbálẹ̀ ló ṣàkóbá fún ojú yẹn. Mọ̀ ọ̀rọ̀ ń fẹ́ lọ́mọ ìlú náà ni ṣùgbọ́n nígbà tí wọ́n wá ní kí wọ́n á lọ sí brain MRI nígbà náà mo ṣáà gbìyànjú mo ń fi. ìgbìyànjú wo lẹ ṣe pẹ̀lú ojú yìí nígbà tí lọ́dọ̀ àwọn dókítà onítọ́jú ojú. àwọn dókítà onítọ́jú ojú náà wọ́n rí fáà mi lọ sí torí wípé àtòrí ni problem yẹn ti wá. òun làwọn fi níbi lọ ṣe brain MRI nígbà náà ní usage. ṣé wàá ṣe é dì sí i. ìwọ̀n àti ìṣèdìṣe gbogbo ìgbìyànjú yẹn bí a ti papọ̀ náà ni. kí lórúkọ yín. Majid Ọláwálé. Note it down, my producer. nítorí pé. Ọlọ́run ò ní jẹ́ ẹ mọ̀ túmọ̀ ẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ẹ mọ̀ bí ṣe é ṣe yàn. ẹ wò ó pápá lọ. ó ń tọ́ àwọn kan ṣubú lulẹ̀ ní.
ìdí tí wọ́n fi ń pè lóògùn òru ni pé òru ni wọ́n sábà ṣe wọ́n jù yóò wá máa forí gbá ògiri yóò máa fọ́ orí mọ́lẹ̀ yóò máa fọ́ orí mọ́lẹ̀ orí nísà yóò sá máa fìyà jẹ ìgbà míì ó lè dákú lọ gbọ́nrin tí ó rí jìnnà kó tó padà wáyé wọ́n forí na ògiri fi nálẹ̀ tó ń pè lóògùn òru ó lágbára o ṣé kò lè affect sight ẹ̀ àwọn tó wà ń bẹ̀ ni wọ́n mọ̀ tí ń ṣe tààrẹ̀ ẹ bá balẹ̀ padà kò ní rántí gbogbo tó fara ṣe mi àti tí mo rò àti tí mo suspect let me put it that way tí mo suspect ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ní tí wọ́n rò pé wọ́n ń ṣe àwọn ni ló jẹ́ pé kò ṣe pé wọ́n rí lè ń ṣe wọ́n ayé ń bẹ o èèyàn ń bẹ o èèyàn wà o ṣùgbọ́n ẹlòmíì tó bá ti suspect pé àbíbí tí nǹkan ti ń ṣe òun yìí kò ní go medical kò ní lọ bá àwọn onímọ̀ òṣègùn òyìnbó kí wọ́n yẹ̀ ẹ́ wò kí wọ́n sọ pé n tó ń ṣe é nì tí ó fi pé ok ibi tí wọ́n ti ń ṣe òun náà nìyí wọ́n dẹ̀ ti ń ṣe òun náà nìyẹn. irú ọkùnrin yìí tó bá ṣe text tí wọ́n ṣe ti ògùn òru yẹn ó lè padà wá òkè o tó ṣe test tí wọ́n yọ ọpọlọ ẹ̀ wò tàbí bóyá ó ṣe kìíní kan ó lè padà wá òkè o tí ò tó wá lè ṣe mọ́ ṣé àgbẹ̀ tí wọ́n bá wà diabetic ó máa affect ojú diabetes máa affect ojú tí ó bá yẹ tó ó wà diabetic tí ò tọ́jú ẹ̀ tó strongy àbó ń lo àwọn oògùn kan tó ní ṣe pẹ̀lú oògùn bákanbákan sá ó lè jẹ́ pé nínú ẹ̀ẹ̀fẹ̀ indó tó fi affect manhood ẹ̀ tí ò lè ṣe dáadáa mọ́ ní gẹ́gẹ́ bí ọkùnrin báwo la ṣe trace gbogbo eléyìí mọ́ spiritual fine a lè sọ pé spiritual ni tá a bá ti lọ try gbogbo medical means táwọn medical means yẹn tó wá fail tí kankan ò ṣiṣẹ́ with them a wá sọ pé okay spiritual problem ni a wá treat it spiritually a lot of people náà ti lé babaláwo délé àfáà délé pastor délé wòlíì lónìí meanwhile nǹkan tó ń ṣe wọ́n kò wá spiritual nǹkan tó ń ṣe wọ́n gangan yẹn tó ń gbọ́ mi lálẹ́ yìí tó ti wò pa yé ní sí ọ̀yẹn ó ṣe try láàárọ̀ ọ̀la kó dán hospital wò kó ní ká ṣe test oyin mú àbí ẹnìkan náà ti dá ojú omi tó padà pé rẹ̀ ní ọjọ́ mẹ́jọ bẹ́ẹ̀ ni o wọ́n bi mí léèrè wọ́n ní ṣé ògùn òrùlé a máa sọ ọmọ kékeré ẹ tètè ṣèwádìí ẹ tètè lọ tọ́jú ẹ̀ èèyàn kan fi mí ṣe ẹ̀yà ń bí olórí Yomi Hamzat international doctor èèyàn kan ti wá ń dá lóhùn ṣé mọ̀ pé iṣẹ́ wa yìí ẹ tí ò bá lè ṣe research tó bá ní eléyìí ọ̀kan òun kò ṣiṣẹ́ yìí àwọn ògèdè báà náà mọ nǹkan kan ṣùgbọ́n a dúpẹ́ fọlọ́run pé iṣẹ́ tọ́lọ́run rán wa ṣe tààyàn láàyò àjókòó sójú kan wọ́n ní yes diabetes can cause blindness and erectile dysfunction tọ́tán mo di doctor pé wọ́n ní diabetics ó lè fa kójú èèyàn fọ́ kó má ríran diabetics dẹ̀ lè fà á kéèyàn má lè ṣe dáadáa can you imagine ṣúgà ajá yes ṣẹ́rí ògùn òru yẹn ẹbí òmórúkọ tán pè lóyìnbó ṣùgbọ́n ok téèyàn bá dé hospital tán bá text èèyàn ó ní ṣe pẹ̀lú ọpọlọ náà ní doctor wọ́n wá ń pè mí doctor tẹ́lẹ̀ wọ́n kẹ̀lẹ́ pé ìyẹn ṣe doctor lọ títí náà ni wọ́n wá ń pè mí doctor ìkàn lágbára àti sọ́bẹ̀ lórí rédíò ni o tí bá dé tàbá àti bá wọ táì tí mo gbé okun ẹ̀kọ́ ọ̀run mo lè irọ́ ni o
dókítà gulẹ̀ wù mí ẹ̀rọ dókítà wù mí ẹ̀rọ Saheed Òṣùpá sọ pé ìgbà tó wọn sùkúù wọn fẹ́ sí dókítà pé ọ̀rẹ́ òun kan táwọn ti wá ròhùn ti pẹ́ wọn á ní pé débi dókítà tó ló ṣe òṣè dókítà dókítà náà ni òun ṣe yìí ọ̀rá èyí mo ní àwọn tí mo sọ ẹ bá kú bẹ̀ pé dókítà náà ni àwọn èyí tí mo sọ náà ni dókítà náà ló ti ń ṣe yìí dókítà náà làwa náà ti ń ṣe á ti ṣe báyìí obìnrin tí ó sọ̀rọ̀ ọmọ rẹ̀ yẹn ẹ yọjú sí wa ní ọ̀la tí wọ́n fẹ́ gbọ́ ọmọ rẹ̀ lọ sí boarding school ẹ yọjú sí wa ní ọ̀la ní 12 noon tẹ́ bá ti débí ẹ béèrè Mọ́gàjí Ìdòwú Ibrahim 12 noon tẹ́ bá ti débí ẹ béèrè Mọ́gàjí Ìdòwú Ibrahim àmọ̀rẹ́ tí yín lọ́la tó ẹ jáde lé o ẹ jáde.